Àjò olé olé olé. Ẹ̀yin èèyàn mi. Ìgboro ti dàrú. Ìgboro ti dàrú. Tí gbowó ẹ fẹ́ máa ranjú. Nothing to. Peace ti dàrú o. Peace ti. Ẹ wo. Àbòsí pa àwọn gbọ́. Àbòsí pa. MHM kò yẹ kó ṣe màmá bẹ́ẹ̀ yẹn. Ṣé o rántí 2 months ago àbí 3 months ago ń sìn? Ẹ jẹ́ n refresh yín. MHM ṣé ló máa ń gbáwájú tó ń gbẹ̀yìn tó ń gbáwájú? What goes around comes around yìí o, Ọlọ́run ṣe o. Pàṣán tó fi ná dọ̀kásì ń jọ sí. Tó ń ṣe kí ni? Tínú ẹ̀ ń dùn. Mọ̀mọ́ tí mo jáde wọ́n ti wá ṣe kí ni? Wọ́n ti fi bà ẹ́ lára. Ṣé ìwọ náà ti rí bó ṣe ń rí? Tó bá pẹ́ bí ti ń rí wá. MHM bí ti ń rí rè. Máa tí ìjọ ṣe peace. Ṣé bẹ́ẹ̀ jọ ṣe ara yín? Ẹjọ́ ń pín wèrè ṣe. Ẹjọ́ ń pín wèrè ṣe. Mi ò tiẹ̀ tí. Mi tí. Àṣẹ. Ṣé rí? Wo. Ẹ̀yin méjèèjì ẹ máa ṣẹ̀sín lọ́wọ́ mi. Ṣé mo pé ẹ kàn ń ṣe ẹ̀ ń gbà. Ẹ ń ṣe ẹ̀ ń gbà. Mo kàn ń wò pé MHM. Tójú akátá bá léwó ṣó gba ẹnu adìẹ ni. Kí ni dọ̀kásì ṣe fún ẹ? Sórí ìwọ kì í ṣe weather lọ́rọ̀ ẹ̀. Sórí jumping, you will look at a situation, you will now jump to ilé tó bá máa favour ẹ. You are saying that bẹ̀rù anybody. Yes, you are afraid of somebody. Àwa ọjọ́ wo làwa dórí social media tá à ń ṣe show? Ìgbà tá a rí pé nǹkan tí màmá ṣe fún dọ̀kásì kò dáa, we all shaking, we all stood our ground. But you, alábòsí ni ẹ́. You were so afraid. You thought that ogun yẹn máa gbé ọ̀tá dọ̀kásì lọ. Ó ti wo àwọn tó wá àlùjọ, olórin pàjáwìrì, Esabod, veteran blogger àti amebo manipulator. Ó ti rò pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta they are enough to finish Dorcas. Who are they when there is God? What can they do? Do you think anybody can bring anybody down? Do you think anybody can bring it? But you were so afraid. You thought that Mama is going to win. Ẹ má worry, Mama ma finish Dorcas. Nǹkan tó ṣe ní MHM now. Torí ẹ̀ ló ṣe gbà bọ̀dé. Ṣé wá rí bó ṣe gbà bọ̀dé fún Dorcas yẹn? Náà ló ṣe gbà bọ̀dé fún rẹ̀. MHM. Bó ṣe gbà bọ̀dé fún. Ṣé o rí pé ẹjọ́ ń ṣe ara yín? Tó tún gbé Godfather tí ò sọ anything sí ẹ, tí ò ṣẹ́, tí ò bẹ sọ̀rọ̀. Ó mọ ṣó tó tún ṣe fún Godfather ni. Ṣé o rí nǹkan tí mọ̀mọ́ ṣe fún Godfather ni? O tún bẹ̀rẹ̀ sí ń bú Godfather torí pé kí ni o fẹ́ please. Àwọn tó please lọ́jọ́ kìíní àná. Ẹ jẹ́ àyìn Dorcas. Dorcas ṣe peace pẹ̀lú mọ̀mọ́ for almost 5 years. Ẹ̀yin ò máa tí ì ṣe peace 3 months. Ẹ tó ti bẹ̀rẹ̀ sí ń bojú ara yín jẹ́ yìí. Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn. MHM. Ó yá ẹ bá tara yín jẹ́. Ó yẹ káwa lúgọ báyìí ká máa wò pé oyin biribiri oyin kan ẹ o. Ṣó gbọ́ nǹkan tí ìyá sọ? Ṣó ti rí pé àwa tá à ń sọ pé mọ̀mọ́ her mission is tó bá ti lè ń ṣe dáadáa, she doesn't like it. Torí pé báwo lèèyàn ṣe máa play show gbogbo ìgbà tẹ́ ń bá Dorcas jà. Ṣé bí Máyọ̀wá ń play show yín ó fi ń ṣe kí ni ó fi ń spice Dorcas ni. Nísìnyí torí pé mi mọ nǹkan tó fàjà láàrin yín mo ṣẹ̀fẹ̀ wá lọ afẹ́ lọ wú tí gbogbo kò ní da fẹ́yìn méjèèjì tẹ́ bá ṣe ṣòfò ara yín. Tẹ́ bá bójú ara yín jẹ́ tẹ́ bá fira yín ṣẹ̀sìn kò ní yẹ ẹ̀yin méjèèjì. Mọ̀mọ́ wá jáde ń sìn mọ̀mọ́ sọ pé kó má play show tó play tó fi bá mọ̀mọ́ jagun nígbà tí Dorcas tó fi bá èèyàn tí ò ṣe tó fi bàjà tó dẹ̀ jẹ́ abiyamọ. MHM tó bá jẹ́ pé bí mọ̀mọ́ ṣe jẹ́gi àṣẹ fọ́tọ̀ ọmọ Dorcas náà ṣe jẹ́gi àṣẹ fún ọmọ tiẹ̀ ṣé o mọ̀ pé Dorcas will stand up for you. Ṣó ti rí pé ò ní integrity. Ṣó wá rí ń sìn ibi tẹ́ ẹ lọ ṣe kí ni tẹ́ ẹ lọ fara pẹ́ notice me. Torí nǹkan tí mo lè nǹkan tó ṣẹ̀ṣẹ̀ súnmọ́ tí mo lè pè nìyẹn because I don't understand you. Notice me tó lọ ṣe lọ́dọ̀ mọ̀mọ́. Nǹkan náà wá ń bojú ẹ̀ jẹ́ ń sìn tí mọ̀mọ́ tó wá fẹ́ bring the same page tó fi bully Dorcas. Mọ̀mọ́ tó sọ pé àwọn máa bring it down. Ọlọ́run ẹ jọ ẹ ra champagne fún mi.
ẹ ra champagne fún mi. Ó yẹ kéèyàn máa sip champagne báyìí, kéèyàn máa yàtọ̀ chicken jẹ, yàtọ̀ turkey jẹ. The same thing. Ta la máa wá pè báyìí? Ìwọ àti àwọn sórí mo máa ń sọ kíní kan fún ẹ wípé sórí àwọn bí wọn ò láìkẹ́ orí bí mọ̀mọ́ ṣe ń pè kiri ni. Kí ló dé tó rò pé àwọn ọmọ ayé rí jẹ̀tẹ̀? Kí ló dé tó rò pé àwọn Lizzy rí jẹ̀tẹ̀? Ìwọ nìkan ló wá lọ gbà á. Àwọn ọmọ ayé ò láìkí Dorkas náà, ṣe bójoojúmọ́ náà ṣe ṣòfò, but they will never join mọ̀mọ́ láti bá Dorkas jà. No, because wọ́n mọ̀ pé reason táwọn fi ń bá Dorkas jà is totally different from what the reason tí mọ̀mọ́ fi ń bá Dorkas jà. Wọ́n mọ̀ pé mọ̀mọ́ fẹ́ wá kó àwọn láti gang fight ni. Sórí nǹkan tí mọ̀mọ́ ń ṣe fún ẹ̀yin tó bá jẹ́ pé àwọn ọmọ ayé gba mọ̀mọ́ gbà yẹn ni wọ́n á ti ṣe fún àwọn ọmọ ayé náà. Ó ti pẹ́ lórí social media ju pé kó má understand bí game ẹ̀ ṣe rí. Àwa ṣẹ̀dé ni now. Let me tell you, you shot yourself on the foot. Olo, I'm never going to defend you. Ma defend your rebellion. You shot yourself at the foot. Ó ṣe àbòsí níbẹ̀. Àwọn Lizzy gan tó yẹ kán lo opportunity láti gbé mọ̀mọ́ wọn rà. Àwọn gan lè dànù. But ìwọ ló lọ ṣe pẹ́pẹ́ fúrú. Notice me. Pick me. Mọ̀mọ́ tó sọ pé òun ò nífẹ̀ẹ́ anybody ju ara òun lọ. Òun ò rán anybody ara ẹ̀ nìkan tara ẹ̀ ló mọ̀. Òun ló lọ bá tó lọ ń ṣe pick me. How far? Baby, how do you like your spicy indomie? Aláta swẹ́. Wọ́n máa gbé ẹ débẹ̀. Mọ̀mọ́ máa gbé ẹ débẹ̀. Kì í ṣe page ẹnìkan ló sì máa bàjẹ́. Ó sì máa ba ayé ẹ jẹ́. Bó ṣe wà yẹn, ó ti lọ ra àràbù. Ó rò pé she's just coming for you. No. Kò rántí bó ṣe dúró tì tó yẹ pé show ẹ̀. Mo ń sọ kíní kan jọ yẹn. Mo ní as a Christian tó pe rẹ̀, leave everything to God. Okay, Dorkas àti mọ̀mọ́ ń jà. O ò ní jà pẹ̀lú àwọn méjèèjì. Tó bá ń play show mama, ó yẹ kó play show Dorkas. But you are playing mama's show, you are laughing. Let me tell you. You were laughing. Inú ẹ̀ ń dùn nínú. Bó ṣe ń ṣe fún Dorkas. Mo wá ń sọ kíní kan fún ẹ, ṣé o ti gbàgbé nǹkan tí màmá sọ ń pa ẹ̀? Wípé nǹkan tí ìwọ àti Pọ́s and Pọ́ndà ṣe fún Tina. Wípé òun ò ní ever dáríjì ẹ̀yin méjèèjì. Ó ti gbàgbé ni bí àtórí ẹ̀ ló ṣe ń wá tó wá ojú rere mọ̀mọ́. Mọ̀mọ́ ò lójú rere fún ẹ. Everybody knows that she's coming, anybody tó bá gbé mọ́ra, she's coming to drag them. Àwọn ọmọ ewúrẹ́ bó ṣe wà yẹn, their days are numbered. She's coming to drag them later. Ọ̀gá rẹ̀ ní láyé ara ẹ̀. Ìwọ kọ́ ló yẹ kó máa ṣe notice me, pick me káàkiri lọ́dọ̀ màmá. Kó máa fẹnu gúnlẹ̀, kó máa fẹnu túlẹ̀. Ó yẹ kó dúró tán ni. Analyze the show between Dorkas and mama. Àìmọye èèyàn tó ń analyze ẹ̀. Don't dey pick side. Mọ̀mọ́ ti ṣí ogun wa báyìí sí. Ó ti rí pàgbára àwọn òkà Dorkas. Ìwọ ló tún ti move wá bá. How market. Ṣé o ti rí nǹkan tí ò fi dá kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣàkóso ní? Àbòsí ló pa yín pọ̀. Àbòsí òun náà kọ́ ló tún yín káńsì. How far? You literally stood there and watched them. Wọ́n ní ẹni tó gbépo lájà ò kì í ṣolè. Bí kì bá ń ṣe ẹni tó gbà lọ́wọ́ ẹ̀. And watch them almost destroy the life of Dorkas and you are laughing. Èèyàn tí ò ṣe rí tí ò ṣe nǹkan kan fún ẹ. Tó jẹ́ pé ó fún ẹ ní respect tí ó fi ẹ́ sáyè tiẹ̀. Dorkas is a very respectful person. At least we all know that. Ó máa fún ẹ láyè tiẹ̀. If they drag you, òun ni mo sọ pé tó bá jẹ́ pé ìwọ náà ṣe ni mọ̀mọ́ ṣe nǹkan tó ṣe sí Dorkas yẹn, Dorkas will come out to defend you. But look at you. Mọ̀mọ́ wá fẹ́ kó bá Dorkas jà, kó ṣe ṣòfò. Ó tiẹ̀ ṣe náà, kì í ṣe pé ó fẹ́. Ó ṣe ni. Ó yẹ kó lọ. Ṣó mọ nǹkan tó jẹ́ tí mọ̀mọ́ fi ń bẹ́ ẹ jà torí pé ó ti rí pé òun make owó pẹ̀lú show ẹ̀ tó máa ń play. Kì í ṣe pé anything. O gbọ́dọ̀ make owó ju mọ̀mọ́ lọ lórí social media. O tún gbọ́dọ̀ lo anything látọ̀dọ̀ mọ̀mọ́ láti make owó. Ṣó mọ̀ pé ń sìn mọ̀mọ́ is not monetized. So ó máa kanra kiri ni. Ìwọ máa wà monetized. Gbogbo èèyàn ló máa bájà. Torí pé ó ń sọ pé má play show mi tí bá ń ṣe live. Kí ni big deal?
but torí pé ó ti rí pé òun make owó pẹ̀lú show òun tó ń play, òun ò dẹ̀ make owó torí ẹ̀ ló ṣe gbóhùn tiẹ̀. Momo is very easy to read. Kò ṣe súnmọ́, kò dẹ̀ ṣe sá fún, ṣàrà fi sáyè tiẹ̀. Owó tó ń make pẹ̀lú show ẹ̀ torí pé òun ò rí make ló ṣe gbógun tiẹ̀ o. Ó dẹ̀ ti lọ prepare, she has prepared Arabu before you in the presence of your enemy. She has prepared Arabu table. Because, okay, tó bá fẹ́ wọ̀nù èèyàn, wà á wọ̀n ẹni yẹn. Èwo ni pé o fẹ́ tan laptop, o fẹ́ lọ máa flag gbogbo fídíò ẹ̀ tó play. Is that not wickedness? Is that not wickedness? Ṣé o ti rí pé ìka inú ẹ̀ náà lọ tó fi ṣe ẹ̀mí ṣe? Ìka inú ẹ̀ náà tó fi ṣe ẹ́. Lọ́jọ́ tèmi tí mọ̀mọ́ bá dìde sí anybody, we are going to stand up. But bó ṣe play funny nígbà tí Dorcas yẹn ẹ lọ máa ràn. Kò ní yẹ ẹ̀yin méjèèjì tẹ́ bá ṣe show fúnra yín. Kò ní yẹ ẹ̀yin méjèèjì tẹ́ bá bójú ara yín jẹ́. Ẹ fún wa ní show ní week láwa ẹ̀. Ìkà tẹ́ fẹ́ ṣe tẹ́jọ́ pàdé àpòpọ̀ láti ṣe kàfé orí tí ò ṣẹ̀yìn. Òun ló ti wá ń ka ẹ̀yin méjèèjì báyìí. Mọ̀mọ́ ń tẹ́ kiri, ó tún ti drag ẹ náà. Ṣó rò pé ó máa bẹ́ ẹ ṣeré ni àbó máa bẹ́ ẹ ṣọ̀rẹ́? Mọ̀mọ́ ò lè bẹ́ ẹ ṣọ̀rẹ́. In as much tó yẹ pé owó tó ń pa lórí fídíò yẹn ó kó fún ó ti ní problem MHM. Ó ti ní problem. Torí ó yẹ kó máa pa kó máa kó fún nítorí fídíò ẹ̀ ni. So kò fẹ́ kó ti ẹ̀ ní rárá. Kò affect iṣẹ́ ẹ̀ o. Bó ṣe báwọn èèyàn ń post mi sórí Facebook, wọ́n share mi sórí Facebook dáadáa. Àti bloggers àti kíní, so many people ló ń share mi. Àwọn ìtàn ń share mi. Àwọn lovers ń share, Dorcas máa ń share mi dáadáa. Ó mọ̀ ní. Ó pé mọ̀mọ́ ń kanra. Kò sí nǹkan tó lè ṣe, she will come for you. Kó ṣe rere, she will come for you. Kó ṣe nǹkan tí ò dáa, she will come for you. Why tó fi kọ́kọ́ decide inú ara tiẹ̀ náà? Kó tó di pé o gbé mátà mọ̀mọ́ sórí. Ó dẹ̀ ṣé orí nǹkan tó máa dùn mí ń pa ẹni pé the same tactics tó lò fún Dorcas láti ra Arabu fún náà ló máa lò fún ẹ. Ṣé orí gbogbo àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé yẹn, àwọn náà máa dàbò ẹ. Wọ́n ṣe ṣí ẹ nígbà tó ń ba yí ọ̀tá Dorcas jẹ. Náà ṣe máa ṣí ẹnu yín máa jọ kan ni. MHM. Aláta swear. How do you like it? Look at you. You look ridiculous. One thing about Momo ni pé I know nǹkan tó fàjà ní ọ̀rọ̀ àwọn Sisi Alagbo láàrin ni. Ó yẹ kó understand Momo ń sìn pé anything she does, you have to support it. Ọjọ́ tó bá ti support ẹ̀, ó ti di enemy. Yàtọ̀ sí pé òun fi page Momo make owó and she's angry about it. Then the Sisi Alagbo matter for you to have gbogbo wa la mọ̀ pé Momo ra Arabu fún Sisi Alagbo. Arabu náà water. Tó bá tẹ̀ máa ra Arabu wà tẹ̀ tó ra original Arabu. Èwo ni kó tún máa ra fake Arabu, cheap Arabu. You yourself know that Momo is overdoing. Lọ́rọ̀ Sisi Alagbo kò sí nǹkan tó kan Momo. Ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tẹ́ bá ṣe show alákọ̀ọ́kọ́ ṣe show ẹlẹ́kejì kẹ́ kúrò lórí ẹ̀. Èwo ni kẹ́ wá máa ra Arabu fọ́mọ lọ́mọ. Even you, it doesn't sit well with you. Torí ẹ̀ làwọn speaker ẹ̀ ṣe dá síta tó fi dáàbò Momo. Nǹkan tó bí Momo nú nìyẹn. Torí as long as o ti support Momo nígbà tí Dorcas, ó yẹ kó máa support Momo káàkiri ni kó gbé mátà ẹ̀ sórí. That is the loyalty Momo wants. O gbọ́dọ̀ ní mind of your own. She has to be controlling your page. Ó mọ̀ pé nǹkan tó mean nìyẹn. She must be controlling your page. Because o ti gbé rẹ̀ olórí ni ẹ. Ṣé bí nǹkan tó fẹ́ ṣe fún Dorcas tí ò rí ṣe ni wọ́n náà lọ ṣe kíni? Ló lọ ṣe pick me lọ́dọ̀ ẹ̀. What do you expect her to do? You have to be under her. You have to òun ni reasoning ẹ̀, òun ni kíni ẹ̀, òun ló gbọ́dọ̀ ṣe kíni? Òun ló gbọ́dọ̀ máa control ẹ lórí page ẹ̀. You are not a boss anymore. MHM wá kéré ni.
but mọ̀mọ́ fẹ́ máa tẹ orí gbogbo àkókò gàgàrà, ó fẹ́ máa tẹ orí gbogbo èèyàn wálẹ̀ pé you must be under me, you must be under me. Torí pé kí ni ó lọ orí page ẹ bó ṣe wà yẹn, ó ń rìn káàkiri ni. Àwòye views tó ń ní, òun gan tó ń ṣe show, àwòye views tí MHM ní, yẹn ló máa dùn jù. Òun ò make owó lórí fídíò, but ìwọ ń make owó lórí fídíò yẹn, ìyẹn náà á tún dùn jù. Because she doesn't like anything. It's not about the video tó gbé. You have to be under her. Oye tó bá make lórí fídíò mọ̀mọ́ yẹn, o gbọ́dọ̀ máa kó fún. Kẹjọ máa ṣe, bóyá kẹ máa ṣàṣì 50-50. Mọ̀mọ́ is all about herself. You must follow every principle. Tí mọ̀mọ́ bá dọ̀ka sí jà, follow it. Tí mọ̀mọ́ bá parọ́ mọ́ Sisi Alagbo, you have to follow it. O gbọ́dọ̀ máa bá jagun ni. You've already put yourself, subjected yourself under her. That is what she wants Dorcas to do, but Dorcas refused. But you took yourself there. Èèyàn tó fi mọ̀mọ́ sílẹ̀, ó mọ̀ pé ẹni ẹ mọ̀ nǹkan tó ṣe. Ìwọ ló wá gbéra ẹ lọ síbẹ̀, tó wá lọ fi rẹ̀ tẹ́, tó lọ fi rẹ̀ ṣe sìn. Sórí ìkanra Dorcas tí ò rí mú wálẹ̀, òun ló ń fi mọ́ ẹ. Ó ti gbàgbé pé ẹjọ́ ṣiṣẹ́ Dorcas ni. Ọ̀gá ni ẹ láyà rẹ̀, àwọn student ẹ̀gàn wọn ṣe kí ni wọ́n ta lẹ́nu náà àwọn MHM. Àwọn student ẹ̀ ta lẹ́nu MHM. Gbogbo àwọn student ẹ̀ ni mọ̀mọ́ ń jealous. She wants them to be by her own side. Okay, ìwọ àti Amẹ̀bọ̀, àwọn student ẹ̀ sì ta lẹ́nu ju student Amẹ̀bọ̀. Àwọn yẹn máa ń sọ̀rọ̀ bí àpọ̀dà ni, wọ́n máa ń rẹ́rìn bí àpọ̀dà ni. Gbogbo yẹn ni mọ̀mọ́ ń jealous because she wants something like that for herself. You cannot read the room. MHM, lajú ẹ baby. You should know by this is 2026. Tó bá ṣì ń tọpinpin, tó ń tẹríba kiri. You are not, you can waste the time when. You yourself knew. Everybody lórí social media ló mọ̀ pé mọ̀mọ́ ra àràbò. Ó sì ṣe Alagbo. Kò sí bá ṣe, okay, ká tẹ̀ wá sọ pé à ń support mọ̀mọ́. Báwo ló ṣe fẹ́ fẹnu sọ pé gbọ́mọgbọ́mọ ni Sisi Alagbo? Ṣé ìgbà tí ìṣepò orí èèyàn ti yí? Who in their right mind will say Sisi Alagbo kidnapper ni? Kí ni, báwo ni méjèèjì ṣe? You know, go make it sense now. And she wants people to follow that narrative and to. Báwo ló ṣe fẹ́ buttress the point yẹn? Kí ló ní? You can't just make a statement and throw it out there with nothing to back it up. Is there a police case? Is there a child missing with her? Is there a shaking? What proof do you have? Momo doesn't have any case. Ó kàn jump from here to here, jump kiri. Ó dé expect ẹ kó máa kí wọn náà sọ̀rọ̀ ẹ̀dọ̀ bọ́ bí tiẹ̀. Ṣé mo pé gorilla ni mọ̀mọ́? Ìwọ lè jẹ́ baby monkey. Kó máa bẹ́ kiri pẹ̀lú ẹ̀ náà kó má lo ọpọlọ ẹ̀. She want to be your reasoning. Èèyàn tí gbogbo ayé kọ̀ sílẹ̀, AJ kọ̀ọ̀lẹ̀, kíní kọ̀ọ̀lẹ̀. Tí Lizzy tún lè reject mọ̀mọ́, ìwọ ló wá forí gbé. What do you expect? Can she be loyal to you? Is she even loyal to anybody? MHM. Ìwọ ló set ara ẹ up. Ìjà yín báyìí, a máa ṣe kíni? A máa ganu sí tó máa ṣe kíni? Tó máa la baskeshi. Tá máa fi ayé yín tá máa ẹ fún mi ní star, ẹ fún mi ní star, ẹ jẹ́ àmú champagne because tọ́nà tí ń dàárín wọn rú díẹ̀díẹ̀ báyìí. Orí MHM ló ti bẹ̀rẹ̀. Àbòsí tó ń pa yín pọ̀ ló tún yín ká. Orí MHM ló ti bẹ̀rẹ̀. Just like that, few weeks. Tẹ́ ti jọ pín wèrè ṣe. Tẹ́ ti sáré kí làwọn wá ṣe báyìí. MHM, ṣé àwa fẹ́ support ẹ báyìí against mọ̀mọ́ ni? Àbí jẹ́ àkọ́kọ́ ní sùúrù, jẹ́ kí mọ̀mọ́ kọ́kọ́ bá tiẹ̀ jẹ́ náà. Ká tó support ẹ. We are sitting, we are watching. Olóhùn bẹ̀rù ẹ, you're a liar, you're a coward, ó bẹ̀rù ẹ gan. Torí you could have just stay on your lane and just be shaking it. Kó máa gbé sọ́tọ̀, kó máa gbé sósì. Káwọn èèyàn mọ̀ pé you did not support Dorcas, you did not support mọ̀mọ́. You are just being frank láàrin bẹ́ẹ̀. But the fear of kíni? At the end of the day, ṣó tẹ̀ bọ́ ń bẹ báyìí? Sorry, I won't be happy to back that page lọ́wọ́ because you have worked so hard on that page. This is what we are saying about these people. Ayé wọn ti bàjẹ́. They want to wọ́n fẹ́ sọ ẹ́ di bó ṣe dà. You do not do anything wrong to her.
But torí pé òun ò rówó pa, òun náà fẹ́ make sure pé ìwọ náà ò ní rówó pa. Torí pé òun ò rówó pa, òun náà fẹ́ make sure pé kò sí anybody tó máa rówó pa lórí social media. Báyìí ó sọ pé òun fẹ́ lọ flag page ẹ̀. Just imagine. Ṣé ìyá nìyẹn? Tọ́mọ bá tiẹ̀ ṣe bí nǹkan tá à ń sọ ń gba Dorcas ni. Ẹ bọ́ ọmọ wí kẹ̀dẹ̀ dáríjì kẹ kúrò lórí ẹ̀. Kí wá ní MHM ṣe tó fi wá sọ pé òun máa tọwọ́ bọ page ẹ̀? Okay, MHM, delete my videos from your page. At least why need you flag everything? Ẹ wo nǹkan tẹ́ ẹ jẹ lóyún yín o. Nǹkan tó pa yín pọ̀ náà ló ṣe kíni ló tún yín ká. Àwa tí ẹ ṣe kíni, we listen, we don't judge you. We listen, we don't judge. Kí ló fi ń ṣèyàn? Bẹ́ẹ̀ ni. Ọdún àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú. Ọlọ́run sìn private jet. Bẹ́ẹ̀ ni ló gbé wá. Ara yín máa balẹ̀ eventually. MHM, take it easy ọmọ mọ́ o, torí mo mọ̀ pé ìwọ ò ní filter. Two things ni, I will tell you to take it easy and I will tell you to give it to her. Bẹ́ẹ̀ ni, because if you don't give it to her, ó máa máa ra àràbù fún ara ẹ. Ẹnu ẹ ló máa fi gba ara ẹ lẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ Ajóbí Elé o, Ajóbí Ewé o. If you don't give it to her, she's going to start buying àràbù. Àràbù ti bá iye woman yẹn jẹ́.